Inú ọ̀pọ̀ àwọn ajìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yoruba Nation agitators inú máa ń dùn pẹ̀lú bí ìròyìn ṣe ti ń fò kiri pé inú oṣù kejì ọdún 2024 tá a wà yìí ẹni akọni ọmọ Yorùbá nì tó jẹ́ aṣíwájú àwọn ajìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá olóyè Sunday májàsọ́lá adéyẹmọ ẹni tó pè é mọ̀ sí Sunday Igboho yóò padà wá sí Nàìjíríà lẹ́yìn nǹkan bíi ọdún méjì àtààbọ̀ tó ti fi orílẹ̀-èdè sílẹ̀. Ẹ rántí pé lọ́jọ́ kìíní oṣù keje ọdún 2021 làwọn agbófinró tí àwọn sójà àtàwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wà nù wọn ni wọ́n kọlu ilé olóyè Sunday Igboho lọ́nà àìtọ́ lọ́gànjọ́ òru ní agbègbè Sókà ní ìlú Ìbàdàn tí wọ́n bà òbítíbitì dúkìá olówó iyebíye bàbá náà jẹ́ tí wọ́n tó fi ẹ̀mí èèyàn méjì ṣòfò. Kódà wọ́n tún kó àwọn ọmọlẹ́yìn ẹ̀ lọ́nà àìtọ́ wọ́n kó wọn lọ sí ìlú Àbújá tí wọ́n lọ jù wọ́n sẹ́wọ̀n tó sì jẹ́ pé látìgbà náà ni olóyè Sunday Igboho ti sá kúrò lórílẹ̀‐èdè yìí lọ sí orílẹ̀‐èdè Benin Republic níbi tó ti gbà lọ sí orílẹ̀‐èdè Germany tó wà lásìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí. Látìgbà tí Sunday Igboho ti kúrò Nàìjíríà ẹni ariwo jàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá ti lọlẹ̀ pátápátá o tí kò fẹ́ fẹsẹ̀ múlẹ̀ dáadáa mọ́. ọ̀pọ̀ èèyàn sì gbàgbọ́ pé ká ní bàbá náà wà nílé ni pẹ̀lú bó ṣe ń ṣe àwọn ìwọ́de ẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá ó ṣeé ṣe kí ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá kó ti rìn jìnnà ju àsìkò tá a wà yìí lọ. ṣá o látìgbà náà lọ́pọ̀ àwọn èèyàn ti ń pòǹgbẹ pé kí Sunday Igboho kó padà wá sí Nàìjíríà nítorí pé bí ò bá sọ lórí ogun nílé ogun kì í dùn já. tọ́pọ̀ èèyàn sì gbà pé wọ́n bá ń rí Sunday Igboho nílẹ̀ Yorùbá pàápàá ìlú Ìbàdàn yóò máa fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ ní ìwúrí àti akínkanjú láti múra sí ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá. ṣùgbọ́n o nǹkan tí ọ̀pọ̀ èèyàn lè sọ ni pé ọjọ́ wo oṣù ọdún wo gan ni Sunday Igboho yóò padà wálé nítorí ìjọba orílẹ̀-èdè yìí lábẹ́ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó kọjá yìí wọ́n ti kéde wípé àwọn ń wá Sunday Igboho ṣùgbọ́n tí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tuntun yìí kò tí ì sọ̀rọ̀ bóyá wíwá tán làwọn wá Sunday Igboho ó sì wà bẹ́ẹ̀ o tàbí bóyá àwọn kò wá mọ́. ṣá o àwòrán ìsìnkú ìyá Sunday Igboho tó jáde láyé lọ́dún tó kọjá eyín olóògbé S.A. Adéyẹmọ àwòrán ayẹyẹ ìsìnkú màmá náà ó máa ti jáde sórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ pé ọjọ́ 22 àti ọjọ́ 23 22nd and 23rd of February 2024 ni wọ́n mú fún ayẹyẹ ìsìnkú màmá náà. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé Alhaji Saheed Òṣùpá èèyàn gbajúgbajà olórin fújì tó súnmọ́ Sunday Igboho púpọ̀ ni wọ́n pè gẹ́gẹ́ bí olórin ọjọ́ náà. kódà nínú àwòrán tí ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn Sunday Igboho tán kó nílẹ̀ tán tì mẹ́wọ̀n èèyàn Lady K Ìfẹ́olúwa fi síta ọ̀pọ̀ àwọn aṣíwájú ilẹ̀ Yorùbá gbogbo gómìnà ilẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ààrẹ Gani Adams àti àwọn èèyàn ńláńlá míì ni wọ́n fi àwòrán wọn sí ibi pósítà ayẹyẹ ìsìnkú màmá Sunday Igboho náà. tọ́pọ̀ èèyàn sì gbàgbọ́ pé kò ṣeé ṣe kí Sunday Igboho má wálé wá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún màmá ẹ̀ pàápàá bó ṣe sọ lórílẹ̀‐èdè Germany láìpẹ́ pé òun lòun yóò wá sìnkú ìyá òun. níṣẹ́ láríwá ayọ̀ tí ń sọ láàrin àwọn ajìjàǹgbara fún òmìnira Yorùbá báyìí o tí wọ́n ń dunnú wípé inú oṣù kejì ìní Sunday Igboho yóò padà wálé àti pé àwọn yóò fojú kàn án lásìkò ètò ìsìnkú bàmá ẹ̀ èèyàn lọ́jọ́ 22 àti ọjọ́ 23 oṣù kejì ọdún yìí.